Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ògbójú ọmọ Iron Lady. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV lẹ ti ń wo fídíò yìí. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ògbójú ọmọ Iron Lady. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù ògbójú ọmọ Iron Lady? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù náà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù ògbójú ọmọ Iron Lady. Ẹni tí ó bá ti wò ó kó gbìyànjú láti lọ wo fíìmù náà. Àpáta TV ló ń show rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù ògbójú ọmọ Iron Lady. Fún ẹ̀yin tẹ́ ti wò ó, ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù ògbójú ọmọ Iron Lady? Ṣé ẹ rò pé ó máa padà mú àwọn Iron Lady ni tàbí wọn kò ní rí wọn mú? Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù náà? Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV lẹ ti ń wo fídíò yìí. Ire o, ó tún dọjọ́ míì, ọjọ́ rè.